A dúpẹ́, a yin Ọlọ́run lógo nínú gbogbo. Ó ní ká máa fògo fọ́lọ́run. Nínú gbogbo ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a tẹ̀ jí à ń bẹ láàyè, ìyẹn tó ọpẹ́. Ọ̀rọ̀ wa tó ọpẹ́. A dúpẹ́, a yin Ọlọ́run lógo. Olúwa ṣeun. Ọlọ́run, a dúpẹ́ o fún ohun tí ẹ ń ṣe. Oore yín, àánú yín, pàápàá jùlọ èyí tó yẹ pé ẹ jẹ́ kó jẹ́ Yorùbá ni ẹni tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó yẹ pé a ní àǹfààní ẹ̀ láti gbà tí a ti dá ìlú Nàìjíríà yẹn sílẹ̀, tó jẹ́ pé kò sí ohun rere kan tí a lè sọ pé a gbé ṣe tàbí pé Yorùbá darí pé gbogbo ọmọ Yorùbá mà láyọ̀ o. A rí pé ọdún àṣírí tí Ọlọ́run tú àṣírí àwọn àṣírí gbogbo tí ó ń ṣẹlẹ̀ ní ìgbà wa tí à ń fojú rí, tí Ọlọ́run á dẹ̀ ń tú àwọn àṣírí wọ̀nyẹn. A rí pé ó wá fi ayọ̀ ńlá àti inú dídùn pé ìròyìn ayọ̀ la gbọ́ láti ọ̀dọ̀ bàbá wa Tinubu, èyí tó jẹ́ pé ọmọ olódò Ẹdẹ, èyí tó jẹ́ pé a máa ní èkúté Bádílọ́mù. A rí pé Ọlọ́run lò ó fún ìtúsílẹ̀ àwọn ọmọ tí a kó ní iléèwé ti Baptist School ní Ẹ̀síẹ̀lẹ̀ ní Oríire Local Government ní Ọ̀ṣun State, tó jẹ́ pé wọ́n tún lọ sí ilé àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn àti ti àwọn high school gbogbo tán kó wọn lọ, àti èyí tí ó jẹ́ pé tíṣà wọn náà kó wọn lọ pẹ̀lú. Ó jẹ́ ìbànújẹ́ ní ìgbà tí agorí Mr. Michael ó fa ìbànújẹ́ sí gbogbo èèyàn, gbogbo ayé. Ṣùgbọ́n lónìí orí ẹ̀ tán gé kò jẹ́ lásán. Ó fi ẹ̀mí ẹ̀ jì fún ikú tí gbogbo wọn bá kú. Ó dúró gẹ́gẹ́ bí bàbá fún wọn. Torí tó bá jẹ́ pé wọ́n pa àwọn ọmọ wọ̀nyẹn ni, ìbànújẹ́ tẹ̀ bá jẹ́ kò ṣe kékeré. Ṣùgbọ́n ó gba kú wọn kú bí Jésù náà ṣe gba kú wa kú lórí igi àgbélébùú, èyí tó yẹ pé a tẹ̀jẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Bẹ́ẹ̀ náà ló ṣe gba ikú àwọn ọmọ yẹn kú, torí pé tí wọ́n bá pa, ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́jọ́ òní a lè ní àǹfààní láti máa yọ̀, tàbí bàbá wa Tinubu má lè ní ohunkóhun tí ẹ bá ṣe. A dúpẹ́ wípé gbogbo ìyọ̀ṣùtì, èpè, èébú tí wọ́n bú bàbá wa lónìí ó di ayọ̀, tó yẹ pé gbogbo à ń yọ̀ tá à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tá dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wọn náà ní àǹfààní tán láyọ̀, tí kì í ṣe pé wọ́n wà ní orí ibùsùn, tí kì í ṣe wípé wọn ò rí ṣe pé wọ́n gbé wọn lọ ìlú òyìnbó oníṣe náà wà lọ hospital. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ó ń lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ rí. Èyí tó yẹ pé ṣé ìgbà tí àwọn ti Chibok girl ni kò sí ẹni tó lè gbẹ́jọ́ wọn rò. Ṣùgbọ́n lọ́jọ́ òní a rí ẹnìkan tí ó lè gbẹ́jọ́ àwọn èèyàn wa rò. Bó tilẹ̀ jẹ́ pé a rí ọ̀tá tó dìde tó ń sọ tó yẹ pé ọwọ́ àkàkà ẹ̀ wọ́n ti jí ọmọ ẹ̀ gbé. Àwọn ọmọ tí ó ń ṣe olórí fún, tó yẹ pé ọ̀rọ̀ míì ló ń sọ. Ṣùgbọ́n ayọ̀ wa kún, inú wa dùn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé ó dá ilẹ̀ Yorùbá sílẹ̀. Ìyẹn ni pé ó fi hàn fún wa wípé Ọlọ́run ní ìpinnu lórí ilẹ̀ Yorùbá nìyẹn. Èyí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú tí ó ṣẹlẹ̀, Ọlọ́run sọ di ayọ̀ lọ́jọ́ òní. Ó ní bí ẹkún dalẹ́, ayọ̀ ń bọ̀ wá bá. Ayọ̀ dẹ̀ ti wá bá lónìí. Bó tilẹ̀ jẹ́ pé ẹkún ni, ṣùgbọ́n ní àkókò yìí ayọ̀ ni fún gbogbo ọmọ Yorùbá àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ni wípé
wọ́n á mọ̀ pé lóòtítọ́ àtòdodo bàbá Tinubu nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ torí pé kì í ṣe nǹkan tó rọrùn. Àwa náà mọ̀ bí kò lè wá máa nítorí pé òun jẹ́ olórí kó jẹ́ pé òun ló máa wá máa ṣe gbogbo láwá fọbọ́ inú ilé, òun náà ni ẹni tí á gbánú ilé nítorí jẹ́ pé bàbá lè yẹ gbogbo nǹkan tó yẹ kí ọmọ ṣe òun lá ṣe, gbogbo nǹkan tó yẹ kí ìyàwó ṣe òun lá ṣe, òun lá fọṣọ, á lọ ibi iṣẹ́, á ṣe gbogbo ẹ̀. Nǹkan tó ń sọ fún wa nìyẹn pé ojúṣe ẹ̀ ni pé kó wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tí ò bá bójú mu kó ṣe é, ó dẹ̀ ṣe é, ó kó àwọn ọmọ ogun, ó gbé yíbẹ̀ ká. A nídìí láti sọ bí ó ṣe gbàlú yẹn, ṣé nínú ìrọ̀rùn ni, ṣé wàhálà ni, kí ló ṣẹlẹ̀, ṣé àwọn tí ó ṣiṣẹ́ aláburú yìí ṣé wọ́n ti gbé wọn tì mọ́lé, ṣé wọ́n ti mú wọn, gbogbo nǹkan tí a máa wò nìwọ̀nyí pé báwo ló ṣe rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ pé ó sọ di ohun ayọ̀, ó sọ di ohun ńlá. Ọpẹ́ ni fọ́lọ́run. Nígbà wà lákòókò, ṣùgbọ́n a kàn sọ fún wa ni pé ohun tí Ọlọ́run lò Tinubu fún nìyí. Àwọn tíṣà wọn náà a máa gbọ́rọ̀ lẹ́nu wọn bí wọ́n ṣe ń dúpẹ́, àtàwọn ọmọ bó ṣe ń jẹ bisikíìtì tán dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Tinubu. Wọ́n fi hàn wípé kò ń ṣe ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn tòtítọ́ ni o. Àwọn ìròyìn tá a bá dẹ̀ gbé jáde ní ìbàyẹ̀, àwọn nǹkan tá a bá ń sọ bí Ọlọ́run bá ṣe ń sọ náà ni àwa ènìyàn náà máa sọ nípa rẹ̀. So a rí i pé Ọlọ́run fi bàbá ṣe olórí, ó dẹ̀ fi ṣe ẹni tí ó ń gba àwọn ọmọ ẹ̀, tó ń gbọ́gbé àwọn ọmọ ẹ̀, òun ni. So a dúpẹ́ Ọlọ́run wípé Ọlọ́run náà bá máa ràn wọ́n lọ́wọ́, á dẹ̀ jẹ́ kí ìjọba wọn kó má dàrú. So àdúrà wa ni fún wọn. Àwọn ọmọ ẹ̀ náà Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ olóríire. Gbogbo àwọn nǹkan tí àwọn ọmọ ẹ̀ ti là kọjá, k'Ọlọ́run bá mú kúrò ní ojú wọn, kó má sọ wọ́n di ìdàkudà, àti àwọn tíṣà gbogbo nǹkan tó ń ti là kọjá, k'Ọlọ́run kó bá mú kí ayọ̀ kó ṣubú lọ́kàn wọn, kó má máa riwo, kó má dá wọn dúró nínú ìdàgbàsókè wọn nínú ayé. Àdúrà tá a gbà fún wọn nìyẹn, kí Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. Àtàwa náà tí a ní àǹfààní láti bá wọn yọ̀ lọ́jọ́ òní tí ó ṣojú ẹ̀mí wa, tó yẹ pé oríṣiríṣi ìjayà, ìbànújẹ́, àìláyọ̀ náà ni à ń ní nípa wíwò lójoojúmọ́, ṣùgbọ́n lónìí ohun ayọ̀ ni ó jẹ́. Kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ ní àkókò yìí, ìgbà tó bá wù kó dé bá wa, níwọ̀n ìgbà tí a bá jẹ́ ọmọ Yorùbá tí Ọlọ́run ní ìpinnu fún wa láti ìbẹ̀rẹ̀ ayé. Ìyẹn ni pé àṣírí ilẹ̀ Yorùbá, bí a ṣe dá ilẹ̀ Yorùbá, lóòótọ́ kìí ṣe ohun tí mo fẹ́ sọ ní, ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ibi tán ṣí fún wa, tí wọ́n sì ti kà fún wa ní inú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 32, John chapter 8 verse 32. Ó ní ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Tó bá yẹ pé àwọn olóyìnbó ni wọ́n ní and ye shall know the truth and the truth shall make you free. Ṣé rí ọ̀rọ̀ yìí, ó jẹ́ ohun tó ṣe iyebíye tí ó dẹ̀ ní nǹkan kan tó ń sọ̀rọ̀ lé lórí, torí pé bó ṣe bẹ̀rẹ̀ yẹn ó ní ẹ ó sì mọ òtítọ́. Ìyẹn ni pé ó yẹ kó jẹ́ pé
pẹ̀lú ẹ̀yin yóò sì mọ òtítọ́ bí ti òyìnbó yẹ sọ pé and ye shall know the truth. Ìyẹn ni pé ó ti ń sọ̀rọ̀ bọ̀. Èmi ò wá láti wá kọ́ wa ní bíbélì tàbí ọ̀rọ̀ Yorùbá bá a ṣe lè bọ́, bí a ṣe lè mọ̀ pé àṣírí bí a ṣe dá ilẹ̀ Yorùbá ni kókó àwọn nǹkan tá à ń gbọ́rọ̀ lé lórí. Ṣùgbọ́n nítorí pé àyàbá ibi tí ọ̀rọ̀ Ọlọ́run gbé wa lọ ni pé ẹ̀yin ò mọ òtítọ́. So a ní láti wá mọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ yẹ. Ìyẹn nípa máa padà sẹ́yìn nìyẹn o. Ẹsẹ̀ 31. Nítorí náà Jésù wí fún àwọn Júù tí ó gbà á gbọ́ pé, ìyẹn ni pé àwọn kan wà tó ń gba Jésù gbọ́, àwọn kan wà tí wọ́n gbà á gbọ́ nìyẹn. Ó tún wá sọ fún wọn pé tí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi, ìyẹn ọ̀rọ̀ tó ń kọ́ wọn, ìyẹn nínú Bíbélì ni o, nígbà náà ni ẹ̀yin ò jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́. Tó bá jẹ́ ọmọ ẹ̀yìn ní tòótọ́, ó ní ìgbà ló wá tẹ̀síwájú ní 32 yẹn tí wọ́n jí fún wa yẹn. Ó ní bẹ́ẹ̀ náà ni ẹ̀yin yóò sì mọ òtítọ́. Ìyẹn ni pé tẹ́ bá dúró ní òtítọ́, tẹ́ bá dúró ní Bible, you will know the Bible. Ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè ọ̀rọ̀ kan náà ọwọ́ wa. Nígbà tí Bíbélì jẹ́ òtítọ́, ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn àjòjì ní sílẹ̀ Yorùbá, ìbọ̀rìṣà làwa ń bọ, àwọn tó jọmọ́ àṣà wa gẹ́gẹ́ bí gbogbo àgbáyé, tó dẹ̀ jẹ́ Ísírẹ́lì tí Ọlọ́run yàn. Ọlọ́run á ṣèlérí fún Ábúráhámù, ṣùgbọ́n ẹ rántí pé kì í ṣe wípé ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú Ísírẹ́lì. Wọ́n sọ ìran láti ìgbà Nóà títí dé ìgbà Jésù, ọ̀ọ́ká ni pé ìgbà Ábúráhámù. So kí ni ó wá ń jẹ mọ́ tiwa ń bẹ̀ ní ọjọ́ òní? Ìyẹn ni pé àwa náà jẹ́ ọmọ Yorùbá, à ń ṣọmọ bíbí Ábúráhámù o. Ṣùgbọ́n wọ́n ní nípasẹ̀ Ábúráhámù ni gbogbo ayé yóò fi gba Jésù. Now Jésù wá ní pé àwọn Júù tó ń sọ̀kalẹ̀ wá bá, ó ní wọn ò gbà ń gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ń tẹ̀lé mi, tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ mi, tẹ́ bá gbà mí gbọ́, ẹ̀yin máa mọ òtítọ́ o, òtítọ́ á sì sọ yín di òmìnira. Òmìnira yẹn ni àwọn Júù ò fẹ́, ṣùgbọ́n wọ́n ń fẹ́. Ṣùgbọ́n bí Jésù ń ṣe gbé wá bá wọn, ó yàtọ̀ sí ète àti èròǹgbà ọkàn wọn. Kí sì ni èròǹgbà ọkàn wọn? Ni pé àwọn máa rí Jésù gẹ́gẹ́ bí jagunjagun bíi ti bàbá Ìgbòho, tí a lè fi ṣàpẹẹrẹ lákòókò wa báyìí. Ẹ dẹ̀ rí pé gbogbo èèyàn kọ́, gbogbo Yorùbá kọ́ ló gba tiẹ̀. Àwọn oníṣẹ́ ìṣe, àwọn gúrùpù kan tọ́nà àwọn ti wà ṣáájú ẹ̀, wọ́n ṣe bí ìgbà tí Jésù yẹn, tó jẹ́ pé tẹ́ bá lọ sí 33, ẹ rí pé àṣírí ọ̀rọ̀ yẹn máa ṣí sí wa nísìnyí gẹ́gẹ́ bí tán ṣí fún wa yìí. A rí pé àwa bí Ọlọ́run bá ṣe fẹ́ ló ṣe bá wa ń sọ̀rọ̀, tó máa bá nǹkan tó bá ń lọ lọ́wọ́lọ́wọ́ kó tó di pé tẹ́ bá dẹ̀ rí pé ẹ wò bí a ṣe máa ń ṣe program, ẹ rí pé tí a bá ṣí morning devotion ní night devotion ní, kò gbúdọ̀ bá ti ọ̀sẹ̀ tó kọjá mu tàbí tọ̀sẹ̀ yìí, àfi tó wáyé pé continuation. Ṣùgbọ́n ibi báyìí ó ń ṣàlàyé wípé Jésù ó ń sọ̀rọ̀ wípé ẹ̀yin ò mọ òtítọ́. Ó mọ̀ pé àwọn kan ò gbà ń gbọ́. Àwọn tó dẹ̀ gbàgbọ́ yẹn làwọn ni gúrùpù àwọn olórí tó ń darí ìlú yẹn. Tẹ́ bá wo ti Ìgbòho bẹ́ẹ̀ yẹn rí pé àwọn kan ti wà ṣáájú Ìgbòho tí gbogbo ayé ti mọ̀ wọ́n, àwọn ni olókìkí. Ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wá ṣe tán pẹ̀lú bàbá Ìgbòho ńsìn, ó fẹ́ lò ó. Torí nǹkan tá ń ṣàlàyé tí Ọlọ́run sọ fún wa lákòókò yìí ni pé
kì í ṣe ọ̀rọ̀ wàásù àkókò wàásù àkókò àdúrà nìkan kan eléyìí. Nǹkan tí àdúrà ò lè ṣe, nǹkan tí wàásù ò lè ṣe, nǹkan kan ló lè ṣe. Ìyẹn ni ẹ mọ òtítọ́. Ṣá mọ òtítọ́ báyìí, ṣá gba Bíbélì gbọ́. Torí ó ń béèrè lọ́wọ́ àwọn Jewish ni. Àwọn Jewish wọn yẹn wọ́n wá pín sọ́nà méjì, àwọn kan gbàgbọ́ àwọn kan ò gbàgbọ́. Ẹ wá wo àwọn pele tí wọn ò gbàgbọ́ yẹn ń sìn tán dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Kí ni wọ́n wá ṣe? Wọ́n ń wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ ni. Wọ́n wá bọ́n ṣe máa kàn mọ́gi àgbélébù ni. Ó ń tírẹ́ǹtì wọn nínú ẹ̀mí, kì í ṣe nípa tara. Jésù ò kó àdá kò kó bọn. Ṣùgbọ́n lóòótọ́ ni wọ́n ń retí Jésù. Gbogbo nǹkan tó yẹ kán retí wọ́n dẹ̀ rí. Ṣùgbọ́n tí di òní olónìí, àkọọ́lẹ̀ burúkú, àkọọ́lẹ̀ orí burúkú la máa sọ pé wọ́n kọ́lẹ̀ nípa ẹ̀. Kò sí oore kankan tó kọ nípa ẹ̀. Oníjàgídíjàgan, ẹni tó jẹ́ pé ó ń jalè, ó ń hùwà burúkú, ó ń dà lúrú. Yẹn pé tó ti ń dà lúrú, ó lè jalè, ó lè dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú, ó lè mú kí ìlú dàrú, kán má tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe, torí ìwàásù tó yẹ pé kò bá tayé mu ni. Nǹkan tán rí nínú ayé tiẹ̀ nìyẹn, ní ayé Jésù. Tó báyìí náà ni bàbá Ìgbòho. Torí ọ̀rọ̀ tá à ń sọ ń sìn bí òmìnira bá ṣe máa gbòmìnira là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó wá ní a máa mọ òtítọ́ aṣọ ọ̀dà òmìnira. Kò sí ológun kankan tó dìde fúnlẹ̀ Yorùbá láti wá jagun fún Yorùbá nígbà tó tiẹ̀ pé odidi ọdún 5 ló fi wà ní ẹ̀yìn odi nínú àhámọ́. Wọ́n wá tú sílẹ̀ tán, kò sí ọ̀rọ̀ orí burúkú tó ń sọ sí bàbá yìí. Mo jù lọ, a jù lọ ní ọjọ́ orí, ní gbogbo ẹ̀ náà sọ nípa ẹ̀. So ó jẹ́ ìṣòro tí ó ń dojú kọ. So torí àkókò wa ká má bàa gba àkókò jù. Nísìnyí ẹ jẹ́ ká wo 33 yẹn. Ó ní wọ́n dá lóhùn, ta ló dá lóhùn? Wípé irú ọmọ Ábúráhámù ni àwa ń ṣe. Àwọn ọmọ èèyàn ò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ti yẹ ká ti mọ àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyẹn. Àwọn tó ju Jésù lọ́jọ́ orí, tọ́mọ gbà tán bí, tọ́mọ ìyá ẹ̀, tán ti wádìí gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀. Bíi ti bàbá Ìgbòho, kò sí nǹkan tó pamọ́ fún gbogbo wa. Gbogbo ìtàn títí di ọjọ́ òní kò sí ẹni tánú ò mọ̀. Ó wà nínú fíìmù, ẹ lọ wo fíìmù ẹ̀ rí. Wọ́n ti fi ṣe fíìmù. Síbẹ̀síbẹ̀ ó ń ká àwọn kan lára, ó ń jowú ẹ̀. Bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń jowú Jésù o. Torí ọ̀n lè wàásùn, ọ̀n lè ṣe gbọ́ nǹkan wọn yẹ. Ó jẹ́ ìbínú. Bọ́n tẹ̀ jẹ́ pọ́n mọ̀ gangan pé olùgbàlà wọn ní. Àwọn kan wà tó yẹ pé àwọn ìyẹn ni àwọn ẹlẹ́mìí èṣù. Ẹjọ́ má bínú sí mi pé mo ti dárúkọ ẹ̀mí èṣù. Torí pé nǹkan tí wọ́n fi tí Àjàyí Crowther tí ó bá lẹ́nu àwọn mùsùlùmí tó yẹ pé wọ́n wá tako ìrere wa àbí ẹ̀sìn wa. Ní ó jẹ́ pé ìgbà táwa máa bá wọ́n ti jù wá lọ pẹ̀lú almost 400 years náà fi ju kìrìsìtẹ́nì lọ nílẹ̀ Yorùbá yìí. So wọ́n ti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tí a fi rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́bọ, bí ẹ̀sìn burúkú. À ń ṣọmọ Jewish àtọ́, à ń ṣe Israeli. Yorùbá làwa ń ṣe láfíríkà, ọmọ dúdú làwa wọ́n ń ṣe aláwọ̀ funfun. Ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe mistake torí pé wọ́n mọ̀ tán. Ẹni tí ò mọ̀ tán, báwo ló ṣe máa mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó tẹ̀ tí ń kà tó yẹ kó kà tó kà? Èyí lè tó wá kà sí tiẹ̀ ló ń gbọ́. Tó bá dẹ̀ mú àtàmọ́tàmọ̀ sí, kò ní mọ̀. So ara àtàmọ́tàmọ̀ yìí báyìí ló ń fa wàhálà sí wa tí ó ń ja ogun, tí a rí kí àwọn ọmọ Ọlọ́run kan lè dá sọ̀rọ̀ yìí. Báwo ló ṣe máa dá sí ọ̀rọ̀ tó ń mọ̀ nípa ẹ̀? Ẹ rí i pé nígbà tó yẹ pé bàbá Ìgbòho dìde, ọmọ àṣà Yorùbá nìyẹn. Òun ló jẹ́ kó lè dìde. Ọlọ́run ti yàn sílẹ̀ ni. Ẹ̀yin náà wò níbi 30, 40, 50 years, 20 years, 10 years ago. Sẹ́yìn, ìjà rórógun yìí nílẹ̀ Yorùbá. Òkè Ọya la ti ń gbọ́ ní tere èjì tere àmọ́ nǹkan díẹ̀. Àwọn èèyàn wa tó wà lọ́wọ́ gan polongo ẹ̀ torí pé kò sí àwọn mídíà wọ̀nyí. Tó yẹ pé kì í sì ti àwọn mídíà yìí ni á pa gbogbo apátápátá tó yẹ pé ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀. Kò dẹ̀ sí àwọn wòlíì tó rína rí. Ẹ lọ wádìí, ẹ béèrè lọ́wọ́ àwọn pásọ̀ yìí bóyá wọ́n rí nǹkan tí mò ń sọ nípa èyí. Kò sẹ́ni tó rí o. Ó ní pé àkókò àṣírí ti dóde.
àṣírí ilẹ̀ Yorùbá dẹ̀làdẹ̀ ń gbọ́rọ̀ lé lórí ká bá lè mọ nǹkan tó ń bọ̀ wá bá òpin ilẹ̀ Yorùbá yìí. Ó kù sọ́wọ́ àwa kìrìsìtẹ́nì o àti mùsùlùmí tó jẹ́ pé àwa méjèèjì la kó ẹ̀sìn àjòjì wá bá Yorùbá. Ṣé nǹkan burúkú lọ́lọ́run ṣe ni? Ṣé pọ́n ti mú mùsùlùmí wá yóò ti jẹ́ nǹkan burúkú? Àbí wọ́n ṣe mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wá ó ti jẹ́ nǹkan burúkú? Kì í ṣe nǹkan burúkú. Ó wà lọ́wọ́ bí a bá ṣe gbà á, bí a bá ṣe kà á. Ẹni tó ka Quran ẹ̀ dáadáa báwo ló ṣe máa mọ nǹkan tó wà nínú ẹ̀? Ẹni tó ka Yorùbá Bible tán báwo ló ṣe máa mọ nǹkan tó wà nínú Quran? Ẹni tó ń ka Quran tí ò ka Bíbélì báwo ló ṣe fẹ́ mọ nǹkan tó wà nínú Bíbélì? Àwọn méjì ń jà sí lóòótọ́ fisikálì jà ẹ̀kọ̀ọ̀kan nú ọ̀rọ̀ nínú kí mùsùlùmí di kìrìsìtẹ́nì kó a máa jà ọ̀kan máa bá jà láti ìdílé ẹ̀. Ó máa dùn yàn náà. Tàbí kéèyàn jẹ́ oníṣẹ̀ṣe kó wá di kìrìsìtẹ́nì. Lóòótọ́ àkókò tá a wà yìí kò sí jà. Ẹ̀sìn mẹ́yẹ̀ẹ̀ta yẹn ni bàbá mi ń ṣe. Tó bá rẹ̀ fẹ́ jà bàbá mi ò fi ìgbà tí mo gba Jésù tí mo ní mo kúrò nínú ẹ̀sìn ìdílé wa tán ti ń ṣe láti late 18th century. Bínú sí àwọn èèyàn dẹ̀ béèrè pé kí ni mo rí, màá dẹ̀ sọ bí mo ṣe bá Jésù pàdé ní túrú bàbá Bádáre. So mo dẹ̀ láyọ̀ lọ́jọ́ yẹn. Ó wá kú bọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ sí mi, kò sẹ́ tó lè sọ̀rọ̀. Àwọn pásọ̀ nínú ọmọ ìyá ìdílé ìyá mi tó jẹ́ pé pásọ̀ ni wọ́n béèrè yẹn. So kò lè jẹ́ kí a ní àtakò. Ṣé bàbá mi ló fẹ́ takò mí? Bàbá mi mẹ́mú mi ń bá gbóògùrù ẹ̀ mi ń dì í mú. Agbèrú báyìí màá jìnnà sí inú kí n ti sá lọ lé kó tó di kí n sá ọ kí n jẹ́ kó lọ jìnnà kí èmi tó máa bọ̀ kó máa di pé àwọn èèyàn máa ṣépè fún máa gẹ́gùn fún mi. Ọ̀kan rí mi gẹ́gẹ́ mọ́ burúkú torí mi nípa fọkàn tí ń yẹ kò bínú sí mi o, kò fún mi ní wàhálà rárá àbí mọ̀mọ́ mi ò fún mi wàhálà. Ṣùgbọ́n mo dúpẹ́ lónìí ìyá mi ti gba Jésù ẹ̀sùn ayé ẹ̀. So a rí i pé nígbà tí 200 years ago ní Àjàyí Crowther dìde tó kọ Bíbélì tó kọ wa ní ABC bá a ṣe ń kọ ìwé bá a ṣe ń kọ ABC. Ó ṣe nǹkan tó lọ́wọ́ mú wá sí bá wa yẹ tí Jésù mú wá bá wa yẹ nǹkan burúkú ni. A gbọ́dọ̀ mọ̀ tán arákùnrin yẹn Àjàyí Crowther. Ǹjẹ́ àti ẹ̀ mọ́ bára ṣe fẹ́ mọ́ kò sínú ìwé ìtàn mọ́ wọ́n ti kó kúrò nílẹ̀. Ẹni tí ò mọ ẹni tó bá fẹ́ bá Ọlọ́run rìn á mọ àwọn ìtàn ìyẹn ní history. O gbọ́dọ̀ mọ ẹ̀sìn Quran yẹn tí o mọ̀ tó fẹ́ kà. Bàbá mi ti kó mẹ́ta fún mi, mẹ́ta ni mo dẹ̀ ti dán wò. Ẹ̀yin náà gbọ́dọ̀ dán wò ìgbàlẹ̀ máa mọ òtítọ́ lòtítọ́ aṣọ ní òmìnira. Àwọn tó wá jẹ́ ìpele ìkejì yìí nínú àwọn Júù wọ̀nyí a ti rí i pé olókìkí ni wọ́n, àwọn ni olórí ìlú. Wọ́n wá sọ fún un pé àwa kì í ṣe àwa ò nídìí láti mọ̀ òtítọ́ kankan nítorí pé ọmọ Ábúráhámù náà àti mọ̀ òtítọ́ automatic nìyẹn àbí. Àwọn tó wá da ayérú níwọ̀n yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ wa nísinsìnyí. So kí ló fa gbogbo wàhálà tí à ń là kọjá yìí tí wọ́n di pé máa gérí wa kán máa pa wá lọ́mọ kán máa gbé wa ká máa sanwó kán ní à ń sanwó ìtanràn wo bó la ti dáràn. Ṣé pé Ọlọ́run dáràn àbáwọ̀ la dáràn tí wọ́n dá wa sílẹ̀ Yorùbá tá à ń sọ èdè Yorùbá. A gbọ́dọ̀ mọ history kí ló fà á tá a fi ń sọ èdè Yorùbá báwo ló ṣe ṣẹlẹ̀ tí Yorùbá fi tí ìlú Yorùbá tó fi wà ní ti Niger ti Benue tí àwọn méjèèjì pàdé tán gé sí méjì. Kí nìdí? Títí dé Bìní ẹ lọ gbọ́ àwọn èdè wọn àti ìbọ̀rìṣà wọn àti orúkọ wọn báyìí kì í ṣe orúkọ Yorùbá. Lọ sí àwọn ṣẹ̀kírì gbogbo wọn yẹ báyà Yorùbá kọ́ ni wọ́n. Ṣùgbọ́n lónìí òyìnbó wá ó yí gbogbo ẹ̀ padà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ mọ̀. Ta ló yí padà? Ta ló sọ wá di Nàìjíríà? Kí lè tẹ wọn? Ó ní ẹ̀yà mọ̀ òtítọ́ tí a sọ ní òmìnira. Ó ní wọ́n tẹ̀ wá tún sọ náà wà kì í ṣerú fún ẹnikẹ́ni láti bẹ̀rẹ̀ ayé wa wá àwa ò ń ṣerú. Nǹkan tó ń sọ fún tí ẹsẹ̀ 33 yẹn sọ nìyẹn o.
nínú ìwé Jòhánù tí a kà lórí 8 nìyẹn o. Ṣé nǹkan tó ń sọ fún wa náà kọ́ nìyẹn? Bẹ́ẹ̀ ta wọ́n ní ẹlẹ́fọ́ ó ní ẹ̀fọ́ òun ṣẹ̀fọ́ àtàn. Ta ló pè lẹ́rú? Kò sí nǹkan ni, kò sí bí ẹrú ni àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Sátánì tó sọ̀kalẹ̀ látòkè ọ̀run wá ń sìn ni. Nígbà tó yẹ pé wọ́n yẹ kán sin Ọlọ́run, ẹ lọ mọ wádìí wọ̀nyẹn, ó wà nínú Bíbélì yín. Àwọn wo ló ń darí wa nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá lónìí? Àwọn wo ni àwọn kánsẹ́lọ̀ ọba? Ẹ wádìí, ẹ wà nínú Bíbélì ó pé. Ṣùgbọ́n mi gbọ́ lẹ́nu oníwàásù kankan rí. Bàbá máa bá dárí gógó wàásù ẹ̀, ṣùgbọ́n a máa mú àjẹ́, a máa mú oṣó, a máa mú mèrè, a máa mú ẹlọ́bọlóògùn, a máa mú àwọn tó yẹ pé wọ́n ti wá láti gba bàbá kí ló ń porúkọ wọn, ẹni tí Ọlọ́run kọ́kọ́ lò lẹ́yìn ọmọ ológo tí Ọlọ́run mú jáde nílẹ̀ Yorùbá lẹ́yìn tí Àjàyí Crowther tó tún fẹ́ ríbi tiẹ̀ tó ń dán tún gbóná gidi. Òun yẹn ló wá kú ṣe físíkà láàrin wa, tó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí òrìṣà rí tó sá. Ká lè mọ̀ wípé ó ní nǹkan kan tí Ọlọ́run fi ràn wá. Ìyẹn là ń pè ní bàbá Joseph Babalọ́lá. Ó ní èrèdí tá a fi dá sínú ayé. So gbogbo nǹkan wọ̀nyẹn ó yẹ ká mọ̀. Àìjọ mi ò ń ṣe CAC. Ṣọ̀rọ̀ CAC là ń sọ ni, àbẹ́mi jẹ́ CAC ni, àbẹ́mi jẹ́ wòsẹ́mù ni. Bàbá nígbà tí mo gba ìrere, bàbá ń sọ fún wa ní pé bá ṣe ń lọ yìí o, ẹ má wá ìjọ CAC kiri, ẹ má dẹ̀ wá ìjọ tèmi kiri. Wòsẹ́mù tí wà ń gbà yẹn náà kò ṣeun tì. Ó ní ẹ má mi tẹ̀lé o. Ṣùgbọ́n mo mọ bí tí mo ti gba ìrere, mo dẹ̀ mọ nǹkan bí mo ṣe gba ìrere yẹ. A ní àǹfààní láti sọ̀rọ̀ yẹn sìn. Ó sì tẹ̀síwájú. Ó ní nǹkan tá máa ṣe ni pé káwá bí tó ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá ní àwa táyé pé inú ẹ̀ṣẹ̀ la wà. A lè purọ́, a lè fọwọ́rá kéèyàn ṣe àfọwọ́rá, a lè ṣe bó tilẹ̀ jẹ́ pé níran wa ń jalè níran wa. Ṣùgbọ́n àwọn olè kéékèèké ká jí àlùbọ́sà jẹ, ká múrú kan ní ká lọ lọ́ta wá lẹ́rọ torí ìgbà yẹ ní àwọn 70 wọn yẹ iná wà. Ṣùgbọ́n àwọn tó ń lo ẹ̀rọ ó lè jẹ́ pé ẹyọkan nínú ìlú. Àwọn ẹ̀rọ pè ní kìínísìn bí kọ́ máa pè wọ́n ní local government. Àwọn ló máa jẹ́ olórí nísìn ní agbègbè wọn. Torí wọ́n ti lajú ti pẹ́. Ìjọ wọn ti wà ní 18th century náà ti kọ́ ìjọ wọn. tó ara bíi tí ẹ̀ṣẹ̀ ti wà nìyẹn tí oníkúlù ẹnìkọ̀ọ̀kan wa ajẹ́ lẹ́ṣẹ̀ torí pa ọmọ òtítọ́ òtítọ́ wá dòmìnira lóòótọ́ ni a fi jọ wá sílẹ̀ bóyá a jẹ́ kìrìsìtẹ́nì àbá a jẹ́ mùsùlùmí àbá a jẹ́ aláwo akóògbẹ̀dànù oníṣẹ̀ṣe ni wá dásọnù àwa ń tẹ̀lé Jésù kì í ṣe tòótọ́ kọ́ nìyẹn irọ́ kún bẹ́ẹ̀ burúkú mọ nǹkan tẹ́ ẹ̀ ń ká ẹ̀ tẹ́ ẹ̀ ká kò yé yín tó bá yé yín ni ayé wa ò ní rí bẹ́ẹ̀ lé ọ̀hún ní máa pa wá kí ló fa pípa wá àbẹ́gbọ́n nǹkan tán sọ ni àwa kì í ṣe ẹrú kọ́ ni wọ́n jẹ́ ni kí ló ṣẹlẹ̀ sí wọn ní gbà wọn ránṣẹ́ padà sílùú wọn yẹ tán bá ṣe rú àwọn yẹn ń sọ̀rọ̀ nínú ẹ̀mí ṣùgbọ́n àwọn tó jọmọ Ọlọ́run tó jọmọ bíbí Abraham gangan ní rí ọmọ kankan iṣẹ́ gbogbo àyàn tá a wá fojú rí ni ó wá jẹ́ ọmọ Ọlọ́run ni àbí gbogbo èèyàn ni tí gbogbo tá à ń rí inú ayé yìí ni Ọlọ́run dá wa ni àbẹ́ mọ̀ pé àwọn ìwín wà láàrin wa àwọn olórí wa gangan míì wà tó jẹ́ ìwín àwọn àjọ̀nú ó nípa ìwà sí wọn ìṣesí wọn lẹ́ẹ̀ fi mọ̀ wọ́n ẹgbọ́rin yẹn ni Ọlọ́run ṣe mí o mo fẹ́ gbẹ̀san ní tèmi ẹgbọ́rin ń ni ẹ̀mọ́rin ń ni. Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ó ń fẹ́ mọmọ Ọlọ́run àti mọmọ Ọlọ́run ó ṣòro ẹ̀yin máa mọ òtítọ́ ni òtítọ́ yìí lásọ yín di òmìnira àwọn ò wá fẹ́ gbọ́ òtítọ́ ń sìn
ó ní ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi lẹ́yìn yìí o ẹ̀yin ti rí òtítọ́ ẹ dúró nínú ẹ o tẹ́ bá dẹ̀ dúró nínú ẹ ẹ lè mọ̀ òtítọ́ yẹ o tẹ́ bá lọ sínú Google ń sì tẹ́ bá lọ wádìí bí Google ṣe máa ń gbé lọ sínú òtítọ́ bẹ́ẹ̀ náà ṣe gbé lọ sínú ẹ̀tàn torí pé nǹkan tán ti kó sórí ẹ̀ ni mò ń wádìí nípa sábàdé lọ́wọ́ wọn ẹ̀yà ọ̀n sọ ọ̀bẹ̀ tí wọ́n ti gbé lọ sọ́nà bòmíì ìyẹn ni pé 50-50 ni o lè get luck ó depend lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run tó fi lọ wá nǹkan yẹn ló máa fi get the correct answer bẹ̀ tó bá yẹ pé ṣe ló lọ wádìí tó yẹ pé ọkàn ò sí nítorí láti mọ̀ òtítọ́ ọkàn ní òun wádìí ṣá ó ní mọ̀ òtítọ́ á fún ẹ ní fake torí pé nǹkan tó ń wá ó ti ní ẹ̀mí wípé kì í ṣe òótọ́ ó dẹ̀ ní mọ̀ òtítọ́ yẹ bẹ̀tọ́ ẹ pòǹgbẹ fún ni ìgbà ló máa mọ̀ òtítọ́ yẹ àwọn ìjọ àwọn níbi kìrìsẹ́nì ìyẹn ni pé a ti pín yẹlẹyẹlẹ ìgbà tó kọ́kọ́ yá SU ni ìgbà tó yá ó di born again kí wá níyàtọ̀ àti ẹ̀sìn àbáláyé tí a gbé dání ó ti wọnú ṣọ́ọ̀ṣì lọ tẹ̀bádẹ́nu mọ́ṣáláṣí gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ kò sí yàtọ̀ àwọn méjèèjì wọ́n tẹ̀ ń jowú ara wọn mùsùlùmí ń jowú kìrìsẹ́nì wọ́n ti ń ṣèṣọ́ òru àwọn náà ń kọrin bẹ́ẹ̀ sì ni òun lórí méjì kó kọrin torí pé wọn ò mọ̀ wọ́n ṣàfẹ́ ṣe wọ́n ṣà ń ṣe nǹkan tí ó wà nínú àwọn ìṣẹ̀ṣe àṣà Yorùbá nìyẹn a máa jó a máa yọ̀ tó bá ń gbégún ẹ̀rí bọ́n ṣe ń yọ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ní side effect ń bẹ òun ló jẹ́ káwọn yẹn sọ pé àwọn ti di kìrìsìtẹ́nì o wọ́n kó dànù wọ́n ṣe mọ́ àwọn ọmọ ọlọ́jẹ̀ ọ̀ṣọ́ ọ̀jọ̀ ìmọ̀ ṣùgbọ́n ẹ wá wò lákòókò yìí àwa rí ẹnìkan tó ti ń ṣe kinní yẹn òun náà orúkọ tó Sunday lórúkọ ẹ o ìyẹn tó bá ti kìrìsìtẹ́nì mu ìyàwó ẹ̀ kìrìsìtẹ́nì ìyàwó ẹ̀ kejì mùsùlùmí oníkálukú wọn dẹ̀ wà ní peace Ọlọ́run lò wípé kí a lè mọ̀ wípé we are one Yorùbá ni wá àwọn tó jẹ́ Yorùbá gidi wọ́n ní freedom fún everything ẹ̀ lè rí lágbàáyé kò sórú ẹ̀ tí ẹ bá dán wò àwọn family máa kọ̀ yín ibòmíì máa pa yín ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ni gbogbo nǹkan kan ti di easy bẹ̀tẹ̀ àmọ́ débi tó yẹ ká mọ́ dé àṣẹ ojúṣe yẹ gangan ojúṣe tá a ṣe ń sìn ìyẹn ló ń bá kìrìsìtẹ́nì ní gangan kìrìsìtẹ́nì bí bàbá wí o lórí àwọn ọmọ títọ́ now àwọn béèrè kéékèèké wọ̀nyẹn ẹ máa dáhùn fúnra yín ìyẹn máa béèrè lọ́wọ́ ara yín. Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. báwo ni ẹ̀sìn ṣe Ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ọlọ́run ṣe mí o ni mo fẹ́ gba ẹ̀san ní tèmi. ẹ̀sìn mùsùlùmí náà mú wá bá wa láti fi gún wa kúrò nínú ìṣẹ̀ṣe wa wọ́n dẹ̀ sọ pé ìṣẹ̀ṣe wa ò dáa. Kì í ṣe pé bóyá orí mi kò pé rárá lórí ìgbólóhùn ọ̀rọ̀ tí mo sọ jáde èmi kò sì fẹ́ ká. ní ẹ̀sìn yóò ẹ̀sìn èṣù ni o tó dẹ̀ jẹ́ pé nǹkan tó ń bọ nílùú mi nìyẹn ìlú mi.